Gómìnà Adeleke gbìyànjú ṣùgbọ́n ìgbìyànjú wọn ni ò tó. Wọ́n ṣe ń tọ́ lè ṣe àmọ́ ń tọ́ lè ṣe yẹn kò tó ń táwa ń fẹ́. Òun làwa ṣe ń bọ̀ láti wá ṣe débi ibi tí wọ́n ṣe dé láti wá gbà lọ́wọ́ wọn ká lè bá ṣe ohun tọ́mọ ìpínlẹ̀ Ọ̀ṣun fẹ́. Ìmọ̀ràn orúkọ mi ni ọ̀mọ̀wé Olúwatósìn Ọdẹyẹmi tí mo jẹ́ alága fún ẹgbẹ́ New Nigeria People's Party ní ìpínlẹ̀ Ọ̀ṣun NNPP. Ní àkọ́kọ́ ẹgbẹ́ NNPP jẹ́ ẹgbẹ́ tó yàtọ̀ sí àwọn ẹgbẹ́ tó kù. Ẹgbẹ́ wa kì í ṣe ẹgbẹ́ bàbá sọ pé, ẹgbẹ́ tó fàyílẹ̀ fún ọ̀dọ́ àti àwọn obìnrin ni. Èmi ni àkàwé, mo fẹ́ dàbí ẹni tó kéré jù nínú àwọn alága ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Tí mi ìbá jẹ́ ẹni tó kéré jù, màá jẹ́ ọ̀kan láàrin méjì tó kéré jù. Kí ni mo sọ nípa rẹ̀? Ẹgbẹ́ wa fàyè gba kí ọ̀dọ́ ó tètè dókè. Ẹgbẹ́ wa fàyè gba kí ọ̀dọ́ kó mú ìmọ̀ràn ìdàgbàsókè ìpínlẹ̀ rẹ̀ wá. Ẹgbẹ́ wa kò ní bàbá sọ pé, ẹgbẹ́ wa kì í sọ pé tó o bá lówó o ò lè lẹ́nu ọ̀rọ̀. Ká ní bẹ́ẹ̀ ni ó ní irú wa yìí ní tàfidà alága nípínlẹ̀ Ọ̀ṣun. So ẹgbẹ́ wa yàtọ̀ gan, pàápàá jùlọ ẹgbẹ́ wa ti ní orí ọ̀fẹ́ láti mọ ibi tí bàtà ti ń ta àyàn lẹ́sẹ̀. Èmi ò tí ì wá ń jọba débi tí àwọn ọlọ́pàá ó máa tẹ̀lé mi tí ní mi tó ń ta búrẹ́dì àbí tó ń ta bọ̀ọ̀lì, mo mi tó ń ta búrẹ́dì mi tó ń tẹ̀pà gan. Ìtumọ̀ rẹ̀ ni pé a rìn ní àdúgbò, a bá àwọn tí ò ní jókòó, a bá àwọn akẹgbẹ́ wa jókòó pọ̀, àmọ́ tí wọ́n ń là kọjá. Èrè díẹ̀ nìyẹn tí ẹgbẹ́ wa fi ṣe ètò ìdìbò abẹ́lé èyí tá à ń pè ní primary tá a fi yan Alhaji Taofik Adéwálé Adélékè gẹ́gẹ́ bí olùdíje ìbò gómìnà ọdún tó ń bọ̀ ní abẹ́ àsíá ẹgbẹ́ wa pẹ̀lú igbákejì wọn Honourable Adéyẹra Adéṣọlá tí wọ́n ó jọ lọ sí pápá pẹ̀lú àwọn tó ń jọ jáwé olúborí ẹgbẹ́ mi. Sọrí àwọn tí mò ń sọ yìí ohun tó ń kó bọ̀ pọ̀ o. Ohun àkọ́kọ́ ni ètò ààbò. Ìlú tí ò bá sí ààbò kò lè sí ìdàgbàsókè. Inú ìlà yìí lo ìfòòró lọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun gbé lọ́wọ́lọ́wọ́. Kódà àti ìlàlẹ́ ń ba èèyàn lẹ́rù báyìí torí pé lẹ́ni wọ́n jí ni gbé, lọ́la wọ́n jí ni gbé, pálámọ̀ wọ́n tún máa jí gbé lẹ́yìn tá à ń sọ yìí. Kọ́lọ̀ ọba láàánú kó ṣaláàbò wa. Bákan náà ni àwa ń gbé ètò ọ̀nà tó dá wa. Kò sí bí ìdàgbàsókè ṣe máa wà tàbí tí àwọn tó fẹ́ dá ilé iṣẹ́ ńláńlá ṣe máa wá sí ìpínlẹ̀ kan tí ọ̀nà tó wọ̀ bí ò bá ti dá. Ọ̀pọ̀ ọ̀nà tó wọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni ò dá. Gbàgà la máa rìn tá a fi ń wọlé. Ẹgbẹ́ wa ṣetán láti ṣe àwọn nǹkan wọ̀nyí. Ètò ẹ̀kọ́ ìyẹn ò tiẹ̀ múnádóko àti ẹ̀ láwọn tó máa kọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ mọ́. Ètò ìlera tá a bá dé àwọn hospital báyìí ipa lẹ́tì ẹ̀ fi bá dókítà àti nọ́ọ̀sì. Tẹ́lá tí wọ́n bá wọn tán ìwé pélébé náà máa já fún yín fún ẹ̀ lẹ́lọ́ rèé rògùn ta kí wọ́n láǹfààní ètò ìlera ọ̀fẹ́ ta là ń ṣe fún ara wa. Bẹ́ẹ̀ ẹgbẹ́ wa ṣetán láti jẹ́ kí àwọn ọ̀dọ́ àti àwọn obìnrin kan fẹsẹ̀ walẹ̀ dáadáa débi tí wọ́n bá ń sọ tàbí nǹkan bá fẹ́ yóò mọ bọ́ sí etí gómìnà tí Ọlọ́run bá kádàrá tí yóò sì kádàrá kí ẹgbẹ́ wa kó wọlé. Mo fi àkókò ìsọ fún gbogbo ọmọ Nàìjíríà àtàwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun wípé a gbàgbọ́ nínú ètò ìdìbò INEC tí yóò ṣalábòjútó ìbò yìí torí pé pòfẹ́sọ̀ ọ̀mọ̀wé àgbà ọ̀jọ̀gbọ́n amúpìtàn a gbàgbọ́ nínú ìṣèdarí wọn. Bákan náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun Dr. Agbókè wọ́n jẹ́ ẹni tó kó wa jẹ gbogbo ètò bó ṣe ń lọ náà ń bù wá gbọ́. A kì í ṣe oníbàárà wọn, àjọ ṣe ni torí wọn ò lè dá ṣe. Ẹgbẹ́ NNPP ṣe tán láti ran ọmọ ìpínlẹ̀ yìí lọ́wọ́. Àwa ò ní owó tó láti ìjọba rí o, bẹ́ẹ̀ a ṣe jàgídíjàgan. Àmọ́ nígbà tí ètò ìdìbò bá bẹ̀rẹ̀ ẹ rí mọ̀ dájú pé ohun tí olùdíje wa gbé lọ́wọ́ òun ni ohun tí àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun fẹ́ tí mo sì mọ̀ pé a ó já ewé olúborí. Ẹ béèrè ṣáájú ẹni ṣáwọn ẹgbẹ́ máa parapọ̀. Bẹ́ẹ̀ ni ilẹ̀kùn wá ṣí sílẹ̀ fún àwọn ẹgbẹ́ láti wá darapọ̀ wa láti gbé Alhaji Taofik Adéwálé wọlé gẹ́gẹ́ bí gómìnà. Ṣùgbọ́n pé àwa máa lọ kó bá èèyàn irọ́ o, onílé kì í fi lélẹ̀, ẹni tó bá nílé ni mo ń gbàlejò àwọn tó máa gbélé. Pàápàá jùlọ gbogbo àjọ nípínlẹ̀ Ọ̀ṣun, ọmọ Ọ̀ṣun ni mí, ọmọ Ọ̀ṣun ni yín, ẹ̀yin tẹ̀ wò mí náà ọmọ Ọ̀ṣun ni yín. Lórí ìjọba gómìnà Jackson Adémọ́lá Adélékè ẹ̀rí kan rẹ́rìn pé orúkọ yẹn ni oye mo ṣe ń dárúkọ yẹn ó ṣe ń bí kí n mọ jó ẹ mọ̀ pé gómìnà wa fẹ́ràn jó pọ̀ kọ́lọ́n kọ́ lọ́ra ẹ̀mí wọn. Gómìnà Adélékè gbìyànjú ṣùgbọ́n ìgbìyànjú wọn ni ò tó. Wọ́n ṣe ń tọ́ lè ṣe àmọ́ ń tọ́ lè ṣe yẹn kò tó ń táwa ń fẹ́. Òun làwa ṣe ń bọ̀ láti wá ṣe débi ibi tí wọ́n ṣe dé láti wá gbà lọ́wọ́ wọn ká lè bá ṣe ohun tọ́mọ ìpínlẹ̀ Ọ̀ṣun fẹ́.
ìmọ̀ràn mi fún elétò ìdìbò ìmọ̀ wọn ni pé kán jọ̀ọ́ á ti gbàgbọ́ nù wọn kọ́mọ̀ já wa kulẹ̀ o a gbàgbọ́ nù tán ṣe kọ́mọ̀ já wa kulẹ̀ Ọlọ́run á dé ràn wọ́n lọ́wọ́ ẹ ṣé.